bàbá fìkà fìkà sínú bàbá bàbá fìkà fìkà sínú bàbá. ó ní ẹ̀rọ pílẹ̀nì ọ̀dà bá mi kíyà mi ẹlẹ́kọ́ bá mi kíyà mi ẹlẹ́kọ́ ẹ̀kọ́ méjì ló fún mi ó yé mi ó yé mi ẹ̀kẹ̀lẹ̀sẹ̀ ẹ̀kẹ̀lẹ̀ wá ẹ̀kú iṣẹ́ lórí o yọ máa gbúṣe o ẹ̀mí ṣe wá Friday ẹ̀rẹ̀ bínú ni ẹ̀mọ́ bínú yes lónìí ọjọ́ ajé ọjọ́ Monday ọjọ́ kẹta oṣù kẹfà ọkọjá bẹ́ẹ̀ o ìyanṣẹ́lódì bẹ̀rẹ̀ wù lọ bẹ̀rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé lẹ́gbẹ̀mọ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń bẹ tí yusa àtẹ́lẹsù pẹ̀dàpọ̀ bàbá ọkọ mi mẹ́lọ ìyanṣẹ́lódì ìyàkọ mi mẹ́lọ ìyanṣẹ́lódì àbẹ́yẹ ní bàbá wa sọ̀rọ̀ bàálù tó ti fò ńlẹ̀ ń juwọ́ sí o àwọn wàyẹ́kì wá sọ̀rọ̀ wípé àwọn ọmọ tí ń ṣèdánwò ẹ méjì kí ìyanṣẹ́lódì kọ́dà yín lọ́wọ́ kọ́ o lẹ́kọ̀ọ́ ẹlẹ́sẹ̀ àti tuuc sọ̀rọ̀ wọ́n láwọn bàálù ò lè fò iléeṣẹ́ ìjọba ẹ ti pa ẹ sọ́dọ̀rin wàṣáìrì ẹ ti ilẹ̀kùn máwọn ó fi kọ́kọ́rọ́ pamọ́ ti ilẹ̀kùn máwọn orin wàṣíù kọ́kọ́rọ́ pamọ́ wọ́n ní gbogbo ẹ̀ àwọn onítàǹkà ẹ̀pẹ́ tàǹkà dé ojú ọ̀nà kan ní ìyẹ̀pọ̀ lóńdó bọ́ọ̀bà yẹn lè ọkùnrin sọ̀gọ́ bọ́ọ̀bà yẹn lè má fi ọmọ Oǹdó tó ń gbá lórí ẹ ọmọ Oǹdó ló fi pa ọkọ rẹ̀ ọmọ Oǹdó tí fi ń gúnyá pípé rẹ èmi mi gúnyá fún ẹ ọmọ ẹjẹ yẹn èmi máa ṣe bẹ̀ fún ọmọ ẹjẹ èmi kì bẹ́ ìwọ lọ yìnbọn fẹ́lòmíràn ìkàkì bẹ́ ìwọ lọ yìnbọn lòmíràn ó padà fọmọ Oǹdó yìnbọn máa níbi kan ní ẹ gbọ́rọ̀ yìí yẹn lẹ́kẹ̀rẹ́ bàbá mi kà sí lórí o oníròyìn àgbáyé ẹ̀kú kalẹ̀. bàbá fìkà fìkà sínú bàbá bàbá fìkà fìkà sínú bàbá. ìròyìn àwọn ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ o àpàgbò wọ́n pàgbò lónìí o ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ Godswill Akpabio àti Tajudeen Abbas wọ́n sọ fún àwọn LSC àti TUC wípé ẹ jọ̀wọ́ ẹ má yanṣẹ́lódì ní òní tí sọjọ́ ajé ọjọ́ Monday ọjọ́ kẹta oṣù kẹfà wọ́n ṣèpàdé ọ̀hún lánàá ó gbóná girigiri ibẹ̀ ní LSC Òṣùfò àti gbọ́ àjà èrò àwọn TUC àtẹ́lẹsì wọ́n bá wọn ṣèpàdé wọ́n ní ẹ wo ọlọ́lájú Godswill Akpabio ọ̀rọ̀ táwọn báyìí sọ yìí kì í sọ ọ̀rọ̀ ara wa nìkan o kì í sọ̀rọ̀ ara wa nìkan ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ẹ wò gbóyè wo ara ń ka aráàlú ń sunkún àní ẹ wò gbóyè wò kárí bí nǹkan ṣe ń ṣàwọn èèyàn ní Godswill Akpabio bá ní ẹ̀mẹ́bìnrin wọ́n ní wíwá táwọn pé wọ́n yìí àtòwọn àti Tajudeen Abbas láti ọ̀fẹ́ ẹ̀bùn wípé àwọn ṣe gẹ́gẹ́ bí olùlàjà náà wọ́n ní ọmọ Ọlọ́run ni àwọn ọ̀pọ̀ olùlàjà torí pé oníbùkún ni wọ́n bínú bí n bá dorí Bíbélì kodo òní bínú ni o. ó ní táwọn ń ṣe nìyẹn ó ní kọ́dà wọn ò ráwọn wá látọ̀dọ̀ iléeṣẹ́ ààrẹ ó ní ṣùgbọ́n ẹni tí ń ṣàkọ̀wé fúnjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Dọ́jà Kúmẹ̀ Támọ̀rí ó fìdí rẹ̀ múlẹ̀ wípé ìfẹ́ ọmọ Nàìjíríà wà lọ́kàn ìjọba àpapọ̀ ó ní wọ́n ṣe sùúrù ibi ẹni méjì bá jà kókó abẹ́rẹ́ ni yóò jìyà àjà èrò ní ẹjọ́ wọ̀ṣà bàálù tó ti fò ilẹ̀ ń ju wá sí Òṣùfò ní ẹkíṣà ó ti fò fó ó ti lọ ìyanṣẹ́lódì bẹ̀rẹ̀ fíìmù bẹ̀rẹ̀ nípa ẹ̀wù ìtọ́túnjọ yẹn làwọn oníwàyẹ́kì wọ́n ní mẹ́mò kan wọ́n kọ́ láti ọ́fíìsì wọn sáwọn tí wọ́n jẹ́ ọ̀gá ilé ẹ̀kọ́ gíga wípé ẹ má jẹ́ kí kiri ìdánilọ́wọ́ kọ́ ẹ̀gẹ́tì ẹ̀tọ́ fáwọn ọmọ wa máa ṣe ìdánwò wọn wàyẹ́kì yéé ṣe ti Nàìjíríà nìkan o ilẹ̀ adúláwọ̀
lápá wọ̀ oòrùn West Africa ibẹ̀ láti ń ṣe ẹ má tètè yín Nàìjíríà bóyá wọ́n dáwọ́ dúró Ghana bóyá wọ́n dáwọ́ dúró láwọn orílẹ̀-èdè yòókù náà tí wọ́n bẹ̀ ní West Africa wọ́n ní tí wọ́n sọ nìyẹn bí wọ́n ti wá gbọ́rọ̀ yẹn ẹ làwọn tí wọ́n fẹ́ ònú ẹ̀ ní ẹ mọ̀ fíìmù àti wàhẹ́ẹ̀kì àti wàhẹ́ẹ̀kì ẹni tó wá jáde koro wọn ní wàhẹ́ẹ̀kì abilékọ ọmọ Yọ̀ṣọ́lá Adésínà ńlọ́wọ́ ní LSC tí yóò ṣe àwọn òfin ọwọ́ padà yín lójú o àwọn bẹ́ẹ̀ yín ni pé àwọn ọmọ yìí tí wọ́n bá ṣèdánwò àwọn akẹgbẹ́ wọn ṣe lọ lórílẹ̀‐èdè bòmíì níbo ni kọ́rọ̀ wọn kọjá sí wọn ní àwọn ọ̀sá kọ́ o Adésínà lọ sọ bẹ́ẹ̀ ó láwọn ọ̀já kì í wo wípé kí lẹ́ ṣe kí nìkan àmọ̀ ti wà ẹ́ kí wà lọ́ láwọn ò tó bẹ́ẹ̀ o lè kó bá bínú tán Èkó for sale Lagos for action àwọn TUC àti LSC bẹ̀ wọ́n dúró bí gbàtọ́ ọmọ ogun bá dúró wọ́n ní lónìí ọjọ́ Monday kò ṣiṣẹ́ ọjọ́ Monday ọkọ̀ òfurufú fò lójú òfurufú àwọn káńsù rẹ̀ òṣìntọ́jọ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ táǹkà síta ẹnikẹ́ni ò gbọ́dọ̀ bọ́ síta kó lóun ó ṣiṣẹ́ ọlágbára gan o kọ́lọ́ tètè kọ́ bá wa yanjú rẹ̀ ní o mo ní wọ́n lọ rẹ̀ gbọ́ ìṣùwà wọ́n ní wọ́n ṣáàkì mo ní kí ló dé wọ́n ní ìyẹ̀lẹ̀ ẹ̀yìn ọ̀tá ẹ̀gì mo ní mo dáre ó ń fúnra wà kó wọ́n lòun náà tà ẹ tètè o kó bá pé yọ débi ọkà tẹ́mi fẹ́ o ẹ méje sọ́ọ̀kọ̀ débi ọkà o ìyẹn bẹ́ẹ̀ nínú Oǹdó Ẹ̀gẹ́ ọmọ onílẹ̀ méjì sárasára ìṣẹ̀lẹ̀ láṣẹlẹ̀ bẹ́ẹ̀ Ọmọlára Olúwakẹ́mi nìyàwó Ṣèyídù Jamiu ní Àkùngbá Àkókó nípínlẹ̀ Oǹdó wọ́n ní Ọmọlára Olúwakẹ́mi ti máa ń sọ fọ́kọ rẹ̀ wípé tó wá pọn dandan kọ́ ọ máa gba àwọ̀tẹ́lẹ̀ ní àwọn obìnrin ní fi wọ́n lẹ̀ bí wọ́n bá lè kínní lọ síwájú gbójú rẹ̀ pọ̀ nbẹ́ bábá bọ̀ níbi iwájú rẹ̀ ìwọ kó dúdú rẹ̀ wọ́n ní Ṣèyídù Jamiu ọ̀daràn wọ́n lọ fẹ́ àwọn ọmọ ṣẹlẹ̀ jẹ̀nsí ọjọ́ burúkú ètò gbomi mu yìí lọ́mọlára Olúwakẹ́mi wọ́n ní ọmọ ọdún tí fi máa gún yán tó fi máa lọ yẹn jẹ fún ọkọ rẹ̀ wọ́n ní wọ́n jọ sùn ní àti òórùn kan lọ́kàn rẹ̀ ká má bẹ̀rẹ̀ lọ́wọ́ ná ó rò wípé èmi ń kìbọn ìwọ ń yìn fẹ́ lòmíì ó lè máa yìn fóònù nínú ilé ìlú ni ọtá pọ̀ ní ìbá àrùn òwò yìn fún ìwọ máa yìn fún ọtá àrùn kò síbi tí ò lè máa ní ọyìn fún òun lè kọ́ta mi very good ibi tó ń yìn sí yìí ọmọ fíìmù wọ́n ti jó sùn lọ́wọ́ Ọmọlára Olúkẹ́mi bá mú ọmọ odó ó lọ síbi ìgbèrí Ṣèyídù ó gbé òkè ó wá rántí bí ṣe máa ń gúnyán nínú odó ńlá àgàgà tó bá jẹ́sù Àbújá yóò ṣe túkù ẹmọ́jà sọ̀rọ̀ jù ó gbédólé lórí o ó gbódólé Ṣèyídù lórí o fúnra rẹ̀ ló fẹsẹ̀ ara rẹ̀ lọ sí àgọ́ ọlọ́pàá wọ́n ní kí ló dé ló ń ti hàn yàn léèmọ̀ o Olúwakẹ́mi Ọmọlára ní bẹ́ẹ̀ ni nígbà wọ́n ṣàlàyé ọ̀rọ̀ lọ títí lọ bọ̀ wọ́n ní bọ́rọ̀ yẹn bó ṣe jẹ́ nìyẹn o ìwọ tó o bá fẹ́ obì tára rẹ̀ ń gbóná fúnra rẹ̀ lọ́pọlọ o pé bá sì lòdó yẹn lẹ inú ilé yà palẹ̀ rẹ̀ mọ́ ẹ̀bá lòdó yẹn palẹ̀ rẹ̀ mọ́ ọlọ́mọdé wọn gún ọ bí ìgbà wọn ṣe máa gún yẹn o ìyẹn bẹ́ẹ̀ wo gédéńgbé Ọbásanjọ́ sọ̀rọ̀ olùgbòǹgbò tìrùgbò ẹbọrọ òwú ó láwọn aṣáájú tó ní àlàyé fórílẹ̀-èdè yìí ó ní wọn mọ bí wọ́n ṣe lè sọ kọ́bọ̀ tí wọ́n sọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ nǹkan wọn ní ẹ̀ bàbá ẹ sọ orí eléyìí ó ní bẹ́ẹ̀ ni
Olúṣẹ́gun Àrẹ̀mú Òkìkí Ọbásanjọ́ ló kọ ọ̀hún ẹ̀tọ́ kọ ọ̀hún ẹ̀fẹ̀là síndì. Ọbásanjọ́ sọ̀rọ̀ yìí Àrẹ̀mú Òkìkí ọlá OBJ tó le ju tíárì lọ. Ó sọ̀rọ̀ yìí níbi ètò kan eléyìí tí ìjọ àwọn elétò Methodist Church tí wọ́n gbé kalẹ̀ ibẹ̀ ní ti ń sọ̀rọ̀ ó ní ká sọ̀rọ̀ nípa ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ ká sì sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà ní dáńfó. Ó ní àní àwọn tí wọ́n jẹ́ adarí tí wọ́n ní àfojúsùn tó nítumọ̀. Ó ní bẹ́yàn bá ní dúkìá àbò ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan àní bí ò bá ní àfojúsùn tó nítumọ̀ ó ní bí ẹni tí ò ní ní. Ọbásanjọ́ ní bàbá sọ̀rọ̀ tẹ́lu òní ya pẹrẹgẹdẹ olórílẹ̀-èdè Nàìjíríà a nílò àwọn adarí ire eléyìí tó jẹ́ wípé wọ́n ní àfojúsùn re fórílẹ̀-èdè yìí tí ò ní jẹ́ wípé bámúbámú la yó àwọn ọmọ pé bí ń pa ọmọ ẹnìkọ̀ọ̀kan ni wọ́n máa ṣe. Wọ́n ní bàbá ẹ̀ tí ò bó oníṣẹ́ àgbẹ̀ ó ní very good. Oníṣẹ́ àgbẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní láti kó ṣèdò kó wò ń bẹ́ o. Ó sọ̀rọ̀ gan-an ilẹ̀kùn nípa bí nǹkan ṣe lọ nìyẹn ẹ má jà sọ̀rọ̀ jù ká fi ṣe bíi ti Pàṣọ. Wọ́n sọ̀rọ̀ jù Pàṣọ gbogbo ọ̀bádọ́ra gbogbo tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́. Bàbá Fika sínú yìí ni o oníròyìn àgbáyé ó yá lọ tẹ subscribe etí tẹ ètè kọ́mẹ́ntì ètè àlèbọ́ bá fẹ́ tẹ́síkísíkí omi tó ara rẹ̀ máa ń gbóná lọ́ra o tẹ̀pá lọ́dún máa ń lẹ̀ o ọ̀dọ̀lá.